tí ẹ bá kí n ṣe àwọn nǹkan mẹ́ẹ̀ta tí mo fẹ́ sọ nínú fídíò yìí mo fẹ́ fi àkókò ìsọfún pé ẹ kí n ṣe Yorùbá rárá ẹ wo fídíò tèmi conversation ni mo fẹ́ kájọ sọ ni I will be in the comment section láti dá yín lóhùn kò sí fancy edit kò sí anything mo fẹ́ kájọ sọ̀rọ̀ directly bóyá ń gbé mi lọ́kàn tó ń jó mi láyà òun ni mo fẹ́ kájọ sọ kẹ́yìn náà sì ṣe kí ni kẹ́sì tẹ́tí yín lẹ̀ kẹ́ bá mi gbọ́ mo wo fídíò kan ni lórí TikTok mo ti wò ẹ jẹ́ kí n tẹ ọkọ fi fídíò náà hàn yín náà. Is what is going to put the ice on the cake. Watch this. This is the ice on the cake. Right? Watch this. In computer science, what is an hexadecimal in computer science? Look at that. Look at that. Each block of 8 what? 8 bit called a byte. Uh-oh. 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 Wait a minute. Uh-oh. Watch this. Let's take this. Let's bring it here. Look at that. Look at that. 8 bits. 8 position. Look. Represented by one of the 256 character pair from 00 to FF. Wait a minute. What is 256? In IFA, we have an encyclopedia of 256 sign, 2 to the power of 8. That's the IFA encyclopedia of verses, 256 verses. Where do they come from? Well, they come from, right, the 256 sign of IFA. Look at that. These are the 256 sign of IFA right there. Each of these are a verse, and the Babalawo, who is trained to know and to interpret, it can direct you to a plant, to a leaf, to a ritual, do this, do that. This is the language, the communication system of Eshu, Elekba, right? Those carries, whether it is open or closed, these numbers are dictated by a divination chain, right? Now, look at that. In computer science, look at that, hexadecimal. I'm gonna talk, let's not talk so loudly. TikTok can block us. Each block of each bit, called a byte, is represented by one of the 256 character pair. In IFA, this is the table of the 256 sign. Right? Now, look at this. That's not all. Watch this. Òun lẹ ti rí yẹn ẹ wo òyìnbó ò lọ́pọlọ kankan wọ́n kàn fi ọpọlọ tiwa ṣeré òun ni ọpọlọ tí wọ́n ń lò wọ́n kọ́kọ́ tàn wá pé eléyìí ò dáa àsọnù nǹkan tí wọ́n tàn wá pé kò dáa yẹn àwọn ṣe kí ni wọ́n gbá mú wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ṣe ohun mèremère tẹ bá fẹ́ mọ̀ pé òyìnbó ò lọ́pọlọ ẹ bi àwọn tó bá wà nílùú òyìnbó wípé inú tó máa kó òyìnbó 10 sílẹ̀ mélòó ni wọn ló máa ní ọpọlọ tó lè lò láti fi ṣe nǹkan kan tàbí ìkejì ẹ jẹ́ kí n fi àkókò yìí sọ nǹkan mẹ́ta tí mo sọ níbẹ̀rẹ̀ fídíò yìí nǹkan mẹ́ta péré ni Yorùbá jẹ́ èdè òun ni èdè tí mo ń sọ lẹ́nu yìí tẹ bá ríyàn tó bá lóhùn gbọ́ Yorùbá pé ṣùgbọ́n Yorùbá lòun kì í ṣe Yorùbá ẹlẹ́ẹ̀kejì òun ni pé Yorùbá jẹ́ ẹ̀yà which is tribe òun ni Yorùbá ẹlẹ́ẹ̀kẹta ẹ̀ òun wá ní Yorùbá jẹ́ àṣà àti ìṣe nínú àṣà àti ìṣe ó wá ní gbogbo nǹkan mèremère tó múlé ayé dùn òun ló wà nínú àṣà òun ni fashion wà nínú àṣà òun ni music wà gbẹgbẹgbẹgbẹ gẹgẹgẹgẹgẹ nínú àṣà ló wà nínú àṣà ni oúnjẹ jíjẹ wà nínú àṣà ni iṣẹ́ ọnà wà which is artwork nínú àṣà ló wà nínú àṣà ni religion wà okay àwọn kan máa wò pé me I don't want to be Yoruba it's too fetish it's too blah blah it's too blah 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 no even kò sẹ́ni kankan tó máa sọ fún yín pé ẹ̀sìn báyìí ní kẹ́ ṣe èmi tí mò ń sọ̀rọ̀ fún yín Christian ni mí mi ò ń ṣe onífá ṣùgbọ́n mo embrace àṣà inú àṣà lélẹ́yìí wà inú àṣà ni tọwọ́ mi yìí wà aṣọ tí mo wọ̀ sọ́rùn yìí àṣà ni fìlà tí mo dé sórí àṣà ni tẹ́ bá ti ń ṣe gbogbo àwọn eléyìí dandan kọ́ ni kẹ́ ẹ mú gbogbo nǹkan tó wà nínú àṣà
láti máa ṣe. A gbọ́dọ̀ lè sọ èdè wa, a gbọ́dọ̀ lè ṣe kíni ká mọ̀ pé ìran Yorùbá ni wá, a gbọ́dọ̀ ṣe kíni ìmúra wa gbọ́dọ̀ lè sọ pé Yorùbá ni wá. Ara àwọn àṣìṣe táwọn èèyàn máa ń ṣe, wọ́n ní pé Christian lèmi, ok èmi ẹ mọ̀ pé mi ò kí n fẹ́ sọ nǹkan tí ò bá kí n ṣe directly sí mi lórí ìkànnì. So example tí mo máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ gbà, example pé torí mi gangan Christian ni mí, and example tí mo máa ń ṣe mo fẹ́ base lórí Christianity not other religion. So ẹ̀yin náà lè ṣe kíni, ẹ lè máa gbé example yẹn lọ sí other religion náà. Fún àpẹẹrẹ, wọ́n ní Christian làwọn, nínú Christianity especially ní apá ọ̀dọ̀ wa yìí, wọ́n ṣe kíni, wọ́n lu gángan. Ṣé nínú Christianity ní gángan wà ní, àbí nínú àṣà Yorùbá? Ṣé ti rí pé wọ́n ti gbé àṣà wọnú Christianity bẹ́ẹ̀ yẹn náà? So àwọn nǹkan tí mò ń sọ leléyìí, ẹ jẹ́ kí wọ́n sọ àwọn nǹkan oríṣiríṣi nǹkan tí òyìnbó ti jí tó ti gbà sọnù lọ́wọ́ wa. Ibi tá a ti rò pé me, I don't want to do this, I don't want to do that, I don't want to do bla 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 bla. Má ti rí díẹ̀ nínú fídíò tá a kọ́kọ́ wò yẹn. Ǹjẹ́ mọ̀ pé ìgbà tó yìnbó kọ́kọ́ invent sìgá, wọ́n ní ó máa ń cure ikọ́, ó máa ń heal lungs, ó máa ń jẹ́ kí asthma, ó máa ń jẹ́ kó lọ. Gbogbo àwọn nǹkan tí sìgá máa ń ṣe gangan, òun ni reverse ẹ̀ ni wọ́n kọ́kọ́ fi ṣe advert sìgá. Tó bá dàbí irú nǹkan tẹ́ ẹ lè check online nǹkan tí mo sọ fún yín yìí, and it was later ni wọ́n ṣẹ̀ wá ń yí padà. And ẹ tún wọlé, ẹ jẹ́ kí n fún yín ní àpẹẹrẹ àwọn nǹkan míì tí wọ́n jí látọwọ́ wa. Of course kò yẹ kí n lo the word jí, ṣùgbọ́n nǹkan tí èèyàn bá ń ṣe tó fún ẹni tó ní nǹkan gangan ní credit pé àwọn arábí ló ní kinní yìí o, tó fi bẹ̀rẹ̀ sí ní ṣe, ó ti yé yín, wọ́n jí náà ni. Ní ìgbà tí wọ́n dé, ẹ mọ̀ pé àwọn òyìnbó Portuguese, which is the Portuguese, àwọn náà kọ́ fojú gan ní àwọn ọ̀ràn tó jẹ́ Yorùbá. Wọ́n ṣe kí ni, ara àwọn kan tó jí lọ lọ́dọ̀ wa ńgbà náà, òun ni ẹ̀gẹ́. Nígbà tí wọ́n jí ẹ̀gẹ́ lọ, wọ́n wá fi ṣe gàárì lọ́dọ̀ wọn. Àwa kọ́ la ní gàárì. Mo kàn fi lè ṣe àpèjúwe kí nǹkan tí mò ń sọ nínú fídíò yìí kó lè yé wa dáadáa. Wọ́n mú ẹ̀gẹ́ ṣe tiwa, wọ́n ṣe kí ni, wọ́n mú lọ, wọ́n dá gàárì padà wá fún wa. Ìgbà tán dá gàárì padà fún wa, wọ́n ṣe wọ́n dá gàárì padà fún wa náà directly bẹ́ẹ̀ yẹn. Gàárì, wọ́n gbé gàárì lọ sí Brazil. Àwọn ẹrú tó gba òmìnira ní Brazil, àwọn náà wá dá gàárì padà wá fún wa. Yàtọ̀ sí yẹn, àwọn baba ńlá baba wa ti ń lo nǹkan kan tó ń pè ní Adetona tipẹ́tipẹ́. Mo ti máa ń sọ dáadáa. Ó ní òyìnbó rí no convert sí GPS ní 1957, just 1957. Àwọn baba ńlá wa baba wa sì ti ń lo Adetona tipẹ́tipẹ́, òun bí GPS ń sìn náà ni. Ẹ jẹ́ kí n tún fún yín ní nǹkan mi. Máa ra àwọn nǹkan tó òyìnbó tún rí lọ́dọ̀ wa, òun ni irin. Bí a ti ṣe ń ṣe irin, ẹ mọ̀ pé iṣẹ́ àwọn baba ńlá baba wa gangan ni kí wọ́n ti ń pè alágbẹ̀dẹ. Ara àwọn iṣẹ́ tó kọ́kọ́ wà tipẹ́tipẹ́, òun ni iṣẹ́ alágbẹ̀dẹ, tẹ́ pé àdáyébá ni, òun ni iṣẹ́ alágbẹ̀dẹ. Kódà a ní òòṣà tó jẹ́ pé iṣẹ́ rẹ̀ gangan ni, which is Ògún. Kẹwàá àtìgbà tó Ògún ti bẹ̀rẹ̀, kí ni wọ́n ń perin ní Yorùbá? Ẹ jẹ́ ká tún fi yẹn síbẹ̀ yẹn. Ara àwọn nǹkan tí wọ́n jí, òun ni system of legal system wa, ní ọ̀nà tí a fi ń ṣe kí ni, tí a fi ń dájọ́. Ní 16th century, nígbà tí àwọn òyìnbó dé, there's nothing like that ní Europe. Wípé téèyàn bá ṣẹ̀ nílùú kan, kí wọ́n rán lọ sílùú kan, kí wọ́n lọ dájọ́ ẹ̀ níbẹ̀. Ẹ fún yín ní àpẹẹrẹ, níbi 16th century, téèyàn bá ṣẹ̀ ní Ẹ̀gbá, wọ́n á ṣe kí ni, wọ́n á fi ránṣẹ́ sọ́yọ́, wípé Ọ̀yọ́ ni kí wọ́n ti dájọ́ ẹ̀. Ọ̀yọ́ dàbí Supreme Court ní ìgbà náà ni, which means Aláàfin ni judge ní Supreme Court. Tẹ́ pé àwọn náà máa dájọ́, tẹ́jọ́ bá ti ṣe gbẹ̀gbẹ̀gbẹ̀ náà máa gbé lọ sí ọ̀dọ̀ Aláké bó ṣe rí. Táwọn tí wàhálà yẹn bá tún pọ̀, tó bá tún pọ̀, ní Aláké á tún sẹ̀lẹ̀ lọ sí Ọ̀yọ́ ilé láti jẹ́ kí Aláàfin ṣe kí ni, káyọ̀àfin ṣẹ̀ wá dájọ́. Bó sísítẹ̀mù yẹn kò sí ní Europe ní ìgbà yẹn. Example system tí mo ń try láti ṣe example fún yín ni Ṣọ̀ún. Ṣé mọ̀ pé Ṣọ̀ún ṣẹ̀ ní Ògbómọ̀ṣọ́ ni? Ìgbà yẹn wọ́n ti máa pò Ògbómọ̀ṣọ́ ní Ògbómọ̀ṣọ́. Nígbà tó wá sọ́yọ́, tí Ọ̀yọ́ ní pọ́blẹ́mù Ẹlẹ́mọ̀ṣọ́ ní ìgbà náà, ó ní Ṣọ̀ún bá wọn pa Ẹlẹ́mọ̀ṣọ́. Ó náà fi ń pe Ògbómọ̀ṣọ́ ní Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́. Ó pa Ẹlẹ́mọ̀ṣọ́, ó gbórí Ẹlẹ́mọ̀ṣọ́ wá f'Aláàfin pé òun ti pa Ẹlẹ́mọ̀ṣọ́ tí ó ń yọ Ọ̀yọ́ lẹ́nu ní ìgbà náà. Ó náà fi wá ní
wọ́n wá ní àwọn ò fi ọ́ joyè ní Ọ̀yọ́, ó wá ní rárá o, ẹ jẹ́ kémi padà sí ibi tí mo ti wá. Náà fi ní ó yá máa padà, ìwọ lọ máa ṣọ̀hún, ìwọ tó jẹ́ Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ lọ máa ṣọ̀hún. Òun ni wọ́n fi ń pe oyè ọba yẹn ní Ṣọ̀hún dìsìn yìí, tí ìlú gangan sì ń jẹ́ Ògbómọ̀ṣọ́ tó ń yọ láti inú Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́. Irú àwọn system yẹn ń lo òyìnbó wà lọ́ngbára nǹkan tó yìnbó kó lọ sọ́dọ̀ wọn tí wọ́n lọ ń lò tó inspire wọn láti lọ máa já legal system lẹ̀. Èmi tí mo kọ́ tún fẹ́ sọ fún yín ni pé àwa la kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní gbẹ́ ère, ta bẹ̀rẹ̀ sí ní mú odi. Ẹ má yẹ kí n lọ bẹ̀rẹ̀, tẹ́ bá dé inú British Museum ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ère tí wọ́n ti ṣe láti 12th century láti 11th century, gbogbo ẹ̀ ló wà ní British Museum. So ẹ jẹ́ kí n kúrò lórí yẹn. Eléyìí tí wọ́n ń jí lọ́wọ́ sí tá a fọkàn sí òun ni àdìrẹ. There's nothing like àdìrẹ ní Europe. Lọ́wọ́lọ́wọ́ báyìí fresh ni, ẹ lọ wò nísìn, Louis Vuitton, gbogbo àwọn brands yẹn ti ń ṣe àdìrẹ nísìn. Later in the future a máa gbàgbé pàwọ́ la ní gbogbo àwọn nǹkan wọ̀nyí. Torí ẹ̀ lè máa fi ń ṣe àwọn videos yìí, fẹ́ ká mọ̀ pé Yorùbá ni wá, nǹkan báyìí la tó, nǹkan báyìí la tó, nǹkan báyìí la ti ń ṣe tipẹ́, nǹkan báyìí la ṣe mọ́, tí ó sì wúlò fún wa. Fún àpẹẹrẹ, ẹ wo ìgbà táwọn òyìnbó dé ní ìgbà náà ní 15th century tí wọ́n kọ́ fojú gan ni wa, which is àwọn Portuguese. Ọ̀pọ̀lọpọ̀ wọn máa kú o, ọ̀pọ̀lọpọ̀ wọn kú rẹ́pẹ̀rẹ̀kẹ́. Ẹ bèrè pé kí ló ń pa wọ́n? Ẹ̀fọn ni, ẹ̀fọn ló ń pa wọ́n nígbà náà. Tẹ́ bá wo ìgbà tí slave trade gan lọ lọ́wọ́ náà, coastline nìkan náà ti máa operate, few wọn ló máa ń wá sí mainland, wọn lè wọlé deep ní ìgbà náà. Torí ẹ̀ tẹ́ bá wo àwọn ìlú tí wọ́n kó lẹ́rú fún slave trade, ẹ máa rí pé coastline West Africa, etí òkun West Africa, òun ni wọ́n ti kó gbogbo àwọn tó kó lẹ́rú. Wọn lè wọnú, torí tó máa wọnú ẹ̀fọn máa jẹ wọ́n, wá kú, wọn lè mọ nǹkan tó máa ṣe sí. Àwọn baba ńlá baba wa ló ṣẹ̀ wá fún wọn ní oògùn epo ogi táwọn sọ di quinine. Ara ẹ̀hún náà change padà sí chloroquine later tó bẹ̀rẹ̀ sí ń lò fún malaria. Ìgbà yẹn náà ṣẹ̀ wá gbé Christianity wá fún wa. So inú egbògi táwa fún wọn, òun làwọn tún mú lọ develop náà tún fi ń ṣe oògùn tó ń cure malaria wọn. Ṣùtì ẹ̀yin, àwọn ará bí wọn lè ṣe nǹkan kan without wa. Ẹ jẹ́ ká dúró lórí ẹsẹ̀ wa, they are using us. Wa ni wọ́n ń lò, wọn lè ṣe nǹkan kan. Mo fi sọ ń bẹ̀rẹ̀ fídíò pé òyìnbó ò lọ́pọlọ kankan, ọpọlọ àwọn baba ńlá baba wa náà lò. Of course our generation yìí náà ò lọ́pọlọ, kò fi mí lẹ́nu láti sọ, ẹ má bínú. Àwọn baba wa gangan ló ṣe kí ni, àwọn gangan ló dá gbogbo ẹ̀rú. Àwọn náà bẹ̀rẹ̀ stop speaking vernacular, àwọn náà bẹ̀rẹ̀ era yẹn pé stop speaking vernacular. I will tell my auntie and all those stuffs. Àwọn náà bẹ̀rẹ̀. Now àwa tí wọ́n ṣe fún, àwa náà ti ń bímọ. Tá bá continue ẹ̀, ìyá yìí a máa jẹ lọ gbé. Kò yé yín ni, wọ́n ní Ifá wà fetish, ká má parọ́. Of course part kan wà tó wà fetish níbẹ̀. Ifá tí mo fi hàn yín níbẹ̀rẹ̀ fídíò yìí, tí wọ́n fi ṣe ohun mèremère tí gbogbo wa ń lòdì sí yìí, ẹ̀yin náà wò, tí Ifá ò bá kí ń ṣiṣẹ́ ni, kò ní survive for 400 years ní orílẹ̀-èdè Brazil, kò ní survive. And bí mi dẹ̀ ṣe wà yìí, mo sọ Christian ni mí, I'm not shy to say it. I serve Elédùmarè through Jesus Christ only. But gbogbo knowledge tó wà nífà lèmi fẹ́ mọ̀. Ẹ wo, kò ní jù báyìí lọ lónìí. Orúkọ tèmi ni Ìjọ Adétọ̀nà. Mo kàn ní kí n sáré mélèé wá ni. Jẹ́ kó tó dìgbà mi, ẹ má gbàgbé láti like ara yín. Ó dàbọ̀.